بالقرآن منك وبالرسول وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين محيي لياليه وغيث ذوي المحول وبعدهم بيقظهم علي أبي الحسن المحقق الوصول بك أستجير ومن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي ببعد قواك أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر لك دنياي غرتني وعفوك شدني ما حيلة في هذه أو ذاك إن كان قلبي شكا لم يكن مؤمنا بكريم عفوك ما أقوى وعصوك فليرضى عني الناس أو فليسخطوا أنا لم أعد أرجو لغير رضاك يا مجري الأنهار ما جريانها إلا انفعالة قطرة لنداك إلا انفعالة قطرة لنداك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على روح سيدنا محمد في الأرواح صلى الله عليه وسلم. صل وسلم على جسده في الأجساد صلى الله عليه وسلم. صل وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام. آمين. صلاة ترديك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. نعم. وأحسن منك لم تر قط عيني. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. kí ló tẹ̀ dúpẹ́. وأجمل منك لم تلد النساء. bí ìyàwó bá ti kó lára yẹn jù kó díẹ̀. أكرمكم الله الكريم. ẹgbẹ́ga fún wọn tó. خلقت مبرأ من كل عيب ẹgbẹ́ga jù kó. كأنك قد خلقت كما تشاء. torí iṣẹ́ tá a tẹ̀yìn bá ṣiṣẹ́ nínú àwẹ̀ èèyàn kì í mọ̀ pé ó ń lo ara. أكرمكم الله الكريم. tá a bá ti bọ́ àwẹ̀ kó lára tán aró máa bèrè ẹ̀tọ́ ẹ̀ náà. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. adúpẹ́ fún Ọlọ́run. الحمد لله.
alimọ́ọ̀tì ọba mo ṣe ntẹ́nìkan ò lè ṣe ntí o bá sì ṣe ẹnìkan ò lè ṣe kò ṣeé fọgbọ́n àti agbára ṣe àfààní Ọlọ́run. Ya sayyida saadati ji'tuka qasidan. Àmì àní kódà àwọn ọ̀rọ̀ ọmọ bíi ẹlòmíì ò tiẹ̀ máa dán obìnrin pé yóò bímọ ọlọ́ni abẹ́ rẹ̀ máa fi tọ̀ ni ò gbọ́dọ̀ fi gbádùn ayé yàtọ̀ sí à ń bímọ ìgbádùn kan wà ń bẹ lọ́tọ̀ ọlọ́ni kò ní rí bọ́kùnrin tí máa ya kúra obìnrin á máa ya kúra bẹ́ẹ̀ ni akúra obìnrin wà. Arju ridaka wa ahtami bihimaka. Bàbá mi mo jí bá. Wallahi ya khayral khalaiq inna li مشوقا لا يروم سواك قلبا مشوقا لا يروم سواك. Tèmi náà jẹ́ kan náà àwọn old students yìí. You are the student of OGS of a grammar school. Àbẹ̀kọ́ èmi náà ti wọ white lórí blue rí. Kọ̀lìbá mashúkà láwọ̀rọ̀ mọ̀síwákà. Ó tó mi ní yàrá pé ọ̀fà grammar school ni mo lọ. Kọ̀lìbá mashúkà láwọ̀rọ̀ mọ̀síwákà. Lọ́dún tá a fẹ́ wọ ọ̀fà grammar school náà bá ní mọ́ àká. Bàbá dáàdì mi mọ́mọ́ sí ni wà ní ẹlọ́kẹ́ pírísípà wọn wá kí ló tó kọ́ ọmọ mi ò ní sí bẹ́ẹ̀ ìwé ìgbẹ́ mo fẹ́ kó ti kàwé jẹ́ ọ̀tọ́mátìkì ni. ووهب جائك إنني بك مغرم láyé alájẹ olùkàrí àrùn sáyé. والله يعلم أنني أهواك. àmọ́ gbà tá a wà ń bẹ̀ àwọn tó tó ìrìn àbí Dr. Sam Dr. Yamwa àwọn sì Valentine Dr. Ahmad àwọn òyìnbó àwọn ní ọkọ àwa. أنت الذي لولاك ما خلق امرؤ. gbogbo physics chemistry biology kì í sọ àwọn Nàìjíríà ló kọ́ wa ìsàláwọ̀ dúdú. كلا ولا Dr. Ahmad خلق الورى لولاك. kódà tó kọ́kọ́ ní mísíkì nígbà náà òyìnbó ni. أنت الذي Dore mi fa so láti dó. لولاك ما خلق امرؤ. كلا ولا خلق الورى لولاك. mo kẹ́yìn tẹ sùkúù mi lópó tẹ́ ẹ̀ jogún ọ̀fọ̀ ó parun ẹ̀ jẹ́ kó gún ọ̀fọ̀ ó parí ọ̀fọ̀ grammar school. كلا ولا خلق الورى لولاك. wọ́n fi sọ fún ọmọ sí pé àwọn aráàyè kàwé ẹ bá wú wa lójú àfáà kí lẹ̀ ń sọ yìí. أنت الذي ọ̀gá tó kọ́ wa ní English bàtà fẹ́ parí òrùkó ṣe kíní kan tí ò bá mu ní OAU University náà kọ́ wa jíjì ní secondary school. ẹ bẹ́ẹ̀ ni orí wa pé tayọ àlà. أنت الذي tó bá kun bá kíkẹ́ gbà náà ọ̀ní promote. من نورك البدر اكتسى. àwa tá a máa ń kàwé láti pálí sí pálí. والشمس مشرقة بنور بهاك. ẹ lọ bèrè ọ̀gá kan pè ní Mr. Adédìran
tí bá ń bọ̀ lọ́ọ̀kan ó ga gbọ̀ngàn láì ẹ̀ máa sá lọ ni àwọn tí mọ àtúbẹ̀ náà ti parí. الذي ناداك ربك مرحبا school ní ọba grammar school. ولقد دعاك بقرمي وحباك. mo kí yín púpọ̀ ẹ kú ìtọ́jú ọpọlọ àwọn ọmọ wa tọmọ yín náà ní jọba. أنت الذي فينا. because mo ní respect fún àwọn teachers teacher ní dáàdì mi owó teaching náà fi tọ́ mi so tí n bá ti bọ́ pàdé lóde mo ti bá àwọn akẹgbẹ́ dáàdì mi pàdé náà. ناداك ربك لم تكن لسواك. àwọn ọmọ ogun mẹ́fun ni. ناداك ربك ọlọ́kọ́ wà náà ẹ̀tọ́ a ewu tó lọ ń pè aláyé lónìí. لم تكن nítorí sálárì ò tiẹ̀ wúlò. أنت الذي لما توسل آدم. mo sì ní respect fún àwọn tí wọ́n bá lọ sí nursing line bíi màmá tó bí àwọn tútọ̀ àwọn àti ìyá mi jọ ṣiṣẹ́ ni ìyá tó bí mi gangan wọ́n jọ ṣiṣẹ́ ni. من ذنبه بك فاز وأباك. àti ìyàwó bàbá wọn ọlọ́kùnrin dàásìn wọ́n jọ ṣiṣẹ́ ni. من ذنبه بك فاز وأباك. bẹ́ẹ̀ni bá a bá fẹ́ràn ru yín oògùn tá a jẹ lára yín haramu ni ó jẹ́ torí iṣẹ́ rẹ lè fi tọ́ àdàgbà ọmọdé tó bá ilé búṣẹ́ òbí ẹ̀ kò ní jèrè ọmọ. وبك الخليل. ó ní tí màmá bá kọjá níwà kíán kì í ṣe pé kún ọmọ yín fún akákọ̀ wọn kéwù àṣẹ pé ẹ̀yin àti ìyá wa jọ ṣiṣẹ́ ni ọ̀wọ̀ yẹn gbọ́dọ̀ wà lára yín. دعا فعادت نار بردا وقد خمدت بنور سناك. mo sì ní respect fáwọn àáfàá àtọlẹ̀dọ́lẹ̀ wọn lèmi ẹ̀jẹ̀ tí wọ́n bùn pààlà pọ́nbélé ọmọ àáfàá ni mí. وبك المسيح. ó sì tó mi níyàn rẹ̀ pé àáfàá ni mí. أتى بشيرا مخبرا. mo sọ̀tà kan fún ọmọ mi first son mi nínú mọ́tò lẹ́nu ètò dàgbà jù nù wọn mo wá ń sọ pé ọmọ tó yọ ààrẹ rí kó tó fẹ́ mi. بصفات حسنك. ọlọ́run sọ pé ó di ọ̀rọ̀ ni wọ́n ìfẹ́ fọmọ́ fàáfà ọlọ́run tara wa kọ̀rẹ́ẹ̀tì wàhálà tí ń gbé sẹ́kọ̀ àwọn àfáà ni kí lọ́ọ́ fi kún sí iye tó lè gbà sálárì lọ́dún wọ́n bùn mí ní ìṣẹ́jú kan ni. بصفات حسنك مادحا لعلاك. bàbá àṣẹ àfáà lè ní ẹ́stéètì gbogbo àgbàlá ètò ìdíta ìmìlọ́lọ́ nǹkan fún. بصفات àtẹ̀gbọ́ àtòrò rẹ̀. مادحا لعلاك. bẹ́ẹ̀ sì wọ ẹnu géètì mi ní títì lọ ibi tó já sí ni láti títì kan sí títì kejì ni nídìí alukurani. وبك المسيح. bọ́lájì ibrahim lọ. أتى بشيرا مخبرا. mo kí ẹ̀yin tẹ́ bí àwọn Alhaji Bashir tútọ̀ torí yóò lọ mọ́ká pẹ̀lú ògo Ọlọ́run. آمين. ìwà ni mi ò tí ì máa jáde. náà بصفات حسنك مادحا لعلاك. mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ni dókítà ká mi. بصفات حسنك. gbàtà parí àwẹ̀ tí wọ́n á chẹ́ẹ̀kì mi dókítà ní oníṣẹ́ tó yẹ kí n ṣe lọ́dún kan àbọ̀ ni mo ṣe lóṣù kan mo foṣù kan sí. مادحا لعلاك.
mo kí ẹ̀yin òbí wọn bó lọ wí. wàlá àbíyá wà kúlò khaliqin fil wara. onílẹ̀ ọmọ tó wà lẹ̀. wà rọ́ṣùlù wà lẹ̀ amọ̀lá àtàlẹ́wàkà. ìwọ tí kòkòdì rẹ bá ń kùn dókítà rẹ lóde. wà rọ́ṣùlù wà lẹ̀. tó láì tọ́jú ara nínú àwẹ̀. amọ̀lá àkọ́tà àwọn tí lọ́wọ́ tó jẹ́ dáadáa. ẹ sì ní ṣìṣe. àmín. bàtí tútọ̀ wá ní àwọn sáàfẹ́ kí n wá ni. mo wá rí pé ẹni bá fẹ́ ni là á máa fẹ́. àwọn ẹ fẹ́ mi tó kù. tá a bá ń ṣe program níbí àbá àpá 20 million ẹni tí wàá di owó ni kì í sì jíwó. òní wà nídìí owó àmọ́ ẹ̀ náà pọ̀ kí ló fi corrupt tútọ̀. àmọ́ ẹ̀ náà pọ̀ lẹ́nu tó jòkó yìí ọlọ́run ó sì náà fún yín. ẹ jòkó dáadáa àti arúnà àkí àwọn méjèèjì náà ni wọ́n sinra wọn ìsìn kókò. wal anbiya wa kullu khaliqin fil wara. والرسل والأملاك تحت لواك والرسل والأملاك تحت لواك. ìyàwó àtọkọ tún wá jọra wọn. ọmọ kéwùmí là méjèèjì ilé kéwù náà ló ti gbà mú. mo sáré pé tútọ̀ máa fún ní extra coach pé báyìí lọ́wọ́ wí báyìí lọ. àṣọ níbi tí ń lọ. وبك الخليل دافعت نار. wọ́n tún wá sọmọ kí lásán wọ́n tún wá jẹ́ mùrídá. wọ́n tẹ́ sínú mi púpọ̀. ọmọ ẹlẹ́mọ̀nà ọ̀là lùbáríkà. بريدا وقد خمدت منه. ọmọ oṣù ìyá bàbá mi ni bàbá tiwa ni ìyá wa àbẹ̀jọ́ òdẹ́ àti wọ́n ti ń jẹ́ ìdẹ́ ìlẹ́mọ̀nà níwọ̀n. بريدا وقد خمدت بنور سماك. ọmọ rí gègé kàga ọ̀nì. أنت الذي bí ṣe mọ فينا ọmọ oṣù ìyá bàbá mi ni. سألت شفاعة. ó jẹ́ kó láàyè tó pọ̀ níwájú mi. ṣé wàá rà àwọn orogún rẹ̀ yìí ìyàwó sẹ́kẹ́tìrì gbogbo wọn ò finú léyìí sílẹ̀. àlùjáàrú kọ́bùlà dà. Masha Allah. ẹni tá a bá gbé sàgbà lé tá a fẹ́ kọ́ bẹ́ẹ̀ bá kọ́lé sáàrin àwọn ọ̀tá bí lè ṣe lè wò ó dáa tó kò ní wù ọ́ gbé mọ́ wọ́n fàyè sú ọ fàyè sú aládùúgbò yìí ṣèbá ara àwọn tẹ́ ń pé yóò rà lẹ̀ tán ni mo ní wo ló sọ lọ́nà tí bàbá rẹ tọ́ nílé mi ṣèbá ń tà ni ẹni ń sì lówó lọ́ ní máa rà ìyẹn ṣe ra nǹkan tó tún máa bínú. tí wọ́n ṣe mítìnì ládùúgbò mẹ́tàlẹ̀ fún mọ́ ló dáa náà ẹ fi bẹ́ẹ̀ ẹ jẹ́ ẹranko máa sunú ẹ̀. tá a fi ń kọ́ hospital tá a fi ń kọ́ mọ́ṣáláṣí ilé kan náà ní ń gbé láyé mi ilé kan mú kọ́ gbogbo yòókù tí fi sin náà ní ń kọ́ síbẹ̀yìn náà ní ó wúlò fún sọ̀tà kámọ́sí ilé kan tàgbàlá fi iná sílé sáàmì ẹni ojú ni wà lẹ́gbẹ́ sínú ọgbà tí wọ́n fẹ́ dògún bẹ aládùúgbò ni wọ́n lò tún ìwọ́nu lé àní tábà bá gbé ó ṣàgbálẹ̀ tá a fẹ́ kọ́ nígbà tó ń lè kóni tó ọbẹ̀ lẹ́jọ́ wọ́n mọ́tò ọ̀ nígbàdùn tó ìdè kùkú bá má ní èsì mẹ́kó ní nǹkan mi bọ́ọ̀sì yóò tó jí ọ ẹ̀gbọ́n tó sọ látàárọ̀. ناداك ربك لم تكن لسواك. mo kẹ́yìn aládùúgbò yìí báńkì àná gbogbo yín mo kí ọmọ níwà aládùúgbò yìí àmì ń fojú ka oore wa mo ní kí ló dé tó bá yí ọmọ rẹ wọn fojú ka tiẹ̀ náà
kí ló ní tó ń fojú ká bá a fẹ́ ra lẹ̀ ìgbà tí wọ́n fẹ́ kọ́ hospital ń bẹ̀ yẹn wọ́n àti ìmọ̀ mission mi wọ́n tí wọ́n fẹ́ kọ́ wọ́n ti dìde ogun ìgbà tó wá di hospital nísìn kálukú wa ń fẹ́ pé ọlọ́run forí jìn wá gbà làwọn múná wà dúgbò bá dúgbò èsì tó ìmú múná wọ̀ bẹ̀ àti transformer àtòpó ní gbogbo òkú tẹ bá jẹ́ òpó ní concrete ọlọ́run ló rà á àti kébù orí ẹ̀ bọ́ gbogbo ẹ̀ àdúgbò yìí nísìn mo tún fún transformer 4 àásùnwá mi kan tá à ní wúlò àmọ́ ọlọ́tẹ̀ ọmọ yín ẹ̀sìn tẹ̀ sínú ọlọ́tẹ̀ àbí mo lọ wí jèrè. nadaka rabbuka lam takun lisiwaka. bàbá kí n tó kó débi àyẹ̀rù níbí ìwọ wo lọ́wọ́ bí lójú nǹkan tó wà níbí níbi tá a túbọ̀ kọjú sí igi kan wà níbí àwọn alálẹ́ ọ̀ràn tó wà ń bẹ̀ jáde tó bá ti jáde 7:30 alẹ́ báyìí kò ní jẹ́ gbádùn tí èdè àárọ̀ ọjọ́ kejì níwájú táyìn gẹ́gẹ́. nadaka rabbuka. tó bá yá yóò mọ̀ kọjá tẹ́ ẹ̀ mọ̀ rí íméjì ẹ̀ pé kíní kan rìn. lam takun lisiwaka. àdúgbò yìí tẹ́lẹ̀ Kùránì ló sọ dẹ̀rọ̀. njẹ́tà alájí àgbà ló kó mọ jẹ́ Madinatul Islamiyya alájí àgbà ló pàṣẹ fún bí. wabikal khalilu da'a fa'adati naruhu. àwọn tútọ̀ kúnná léèyàn. baridan wa qadi hamidati min risalaka. Ọlọ́run tó ní káwọ́ lápá láyé ẹ̀ lápá dáadáa. baridan Ìsìlámù fún àkọ́dé Hamida àti àbúrò wọn ìṣàlágbà ìsànà àti Mọ̀ṣúrà. Gbogbo ọmọ tí a bí ni ẹ kó sọ́dọ̀ mi. wal anbiya'u. Gbogbo ọmọ tí a bí. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ kó sọ̀rọ̀ wá kí lọ́dọ̀ mi. khaliqan fil wara. àwọn obìnrin gbajà ọlọ́sìn fi ẹ́ lábàlẹ̀ tẹ́ fi yàn lójú wọn ẹ̀ máa yàn lọ. àmín. والرسل والأملاك تحت لواك. kí ẹ bàbá wa Sheikh Ibrahim. ṣé wàá mọ̀ kí ni kan bẹ tí o wá tẹ̀ tí mọ̀ Sheikh Ibrahim àti ẹ̀ Sọ̀díkì àjọkílọ́dà alájí àgbà ni. ẹ̀yin náà lọ́wọ́ mọ́. barida wa qad khamidat min risalaka. àmọ́ ẹ̀fẹ́ yìí ti gbogbo nǹkan tó bá yọ ọ́ nínú ara ẹ̀ ti yí. wọ́n ń bẹ láàrin táwọn ìlú nominate ẹ̀ pé wá jọba wá ni mo gbé fábúrò mi níjọ́ tí wọ́n á dọ́dọ̀ mi mo ní n tẹ́ ẹ ṣe tóbi wọ́n ní wàhálà mo gbé fún ni mo ní ẹrù ń tẹ́ fẹ́ ṣe dáadáa fa ẹni tí wọ́n yàn lọ́ba ó sì gbé fábúrò rẹ̀. mo sọ lójú wọn mo sọ lójú àtàpàrà bọ́ọ̀lù ọ̀wé. wabikal khalilu. àwọn bá mi àwọn ní mo fẹ́ ká búrò mi ò jẹ́ àmì mi ní a fẹ́ ẹ sọ fọlọ́hún ní kò rí jẹ. ẹ dákun lọ tún àníyàn yín ṣe tẹnìkan ò dí tẹnìkan lọ. ìwọ tó fẹ́ rí ẹnìkan lẹ́pa kànga lọ́bàárà rẹ̀. ومن يحتفر بإيران. o fẹ́ destroy ayé ẹnìkan kọ́ lè bá a construct títí tiẹ̀ ọ̀ lè rí kọ́lá yé. ليوقع غيره. ọ̀gá ẹ̀yẹ ọ̀gá tẹ̀sí ń kàwé lọ tí bá gbẹ máa sọ o torí ìwé tí a ti pẹ́. سيدفع في البئر الذي هو حافر. ìwé tèmi ni ìwé. ومن يحتفر بإيران ليوقع غيره. ìwọ tó ń gbẹ́ kànga kalẹ̀ wá sí mi ò pọ̀ lónìí. àkọ́kọ́ mẹ́rin àtẹ̀sílìm lọ́kọ́ bẹ́ẹ̀ sì máa ń gbà fún yàn.
gbàfà yẹnyẹn al-inqiyad kọ́sọ̀ mi tẹ̀lé fún yàn totally mọ̀ wọ àléébù rẹ̀ wọ́n bà wá jẹ́ fún àtúntò ìwọ̀n ò dáni torí tí wọ́n ṣe yé wọn wọ́n máa bẹ ní ó bá ga wọ́n máa ba tiẹ̀ jẹ́ náà ni ìwọ lọ́ọ́ gbà pé tọ́lọ́run náà ní í ṣe ìwọ tó bá jẹ́ wọn ó ba tẹni tó ga jẹ́ fún ọ tó bá ti wú báyìí lága ó wò wọn náà lórí gbẹgbẹ mọ. wa man yahtafir bi'ran. ẹ tó bá dókè ní fàyàn sókè. liyu'niya ghayrahu. abẹ́ tó lè fàyàn ti wó olulẹ̀ kádùkú ọmọ olulẹ̀ ló bá nà ní. sayudfa'u fil bi'ri alladhi huwa hafirun. ẹlọ́kọ́ pàtí mo jí lóru mo ń sọ fún ọmọ mi àwọn sọ̀kan ló wà lọ́dọ̀ mi torí tí bá ti jí bá àwọn wà pín ẹjọ́ kókó ẹ wá ayé ò rí bẹ́ẹ̀ ṣe mú yìí gíragẹ olú ayé ní ọ̀túnla wọ́n ní kí n wá sí wáàsí nílé Sheikh Tajul Adab ibi tẹ́ ti bí àfa àgbà tó kọ́ alájí àgbà ní kéwù gángan bàbá Khalifa wa pè mí lánàá pé ìmáàmù yóò máa ń tó fà á tàbí ní kẹ́ wá mo ní ẹ̀ẹ́bẹ̀ mi ṣe kí n kọ̀ wọ́n láàrin pé ọgbà fàlàjì àgbà jù wọ́n tún wá fẹ́ràn àfa àgbà àfi ká ṣe bẹ́ẹ̀ fún wọn náà kí ló ṣe ọtọ́ gbà fún yàn gbogbo èèyàn lọ́mọ ọ̀run mú sí bí ehoro kò wá sẹ́ni tó rí àléébù rẹ̀ síbà láyé tiẹ̀ náà dáa tó ọtí hàn ní ayé ń kùn nípa tiẹ̀ náà bó ṣe dáa fún ọmọ gúdúgbẹ́ ọtí ṣẹ̀tọ́ ọmọ ìwọ tó ti lóore torí ọ̀kadà lọ ti ṣe ara àdúgbò bó ṣe ń kó efi sí ẹ̀hún bí kọ́ lọ kọ́ mọ̀ dé mọ́ ni. bẹ́ẹ̀ bá ń gun ọ̀kadà yóò lọ ta ọ̀kadà njọ́tọ̀ bá dé mọ́tò tẹ́ǹtì ọ̀tá wà lékún njọ́tọ̀ bá ra tuntun ó lọ yáwó rà ní orí ibùdó njọ́tọ̀ bá kọ́lé tó fi ṣọ́ọ̀bù síwájú rẹ̀ báyìí bìlíì dé ládùúgbò. báyé ṣe lọ́nu báyé ṣe rí pé nǹkan ò dáa àwọn tí ò tó iná rí pé ẹ̀ dáa. bí o gbé o bá rí pé ọ̀dà ìyàwó rẹ̀ mọ̀ pé ọ̀dà àtọ̀ ọmọ rẹ̀ torí mọ̀ gbàtọ̀ rẹ̀ yín àti tí ìwọlé tó fún ẹ jẹ ẹ mọ̀ sí pèlè Buhari báyé rẹ̀ ti dáa tó lórí ibú rẹ̀ ti tó bí kálukú bá ti ga tó lè pè tí ó gbà láyé ó sì tó. ọdún la ṣe lọ yìí ní ìsìn wọ́n aṣọ mẹ́rin bàbá àyà ìyàwó tó dá sáré fún ọlọ́gbọ̀njọ́ sọ̀rọ̀ aṣọ fún ni ìwọ sì kó sẹ́sà sọ ń tiẹ̀ lọ́nà yìí lọ ń gbèsè agbádá gé ẹ̀mí lórí ọ̀kadà. wa man yahtafir bi'ran. ọ̀rọ̀ tí òkun ni. liyu'niya ghayrahu. ẹgbàá tájú bẹ́ẹ̀ fẹ́ kí mi ó bẹ́ sí lọ́lẹ̀ yẹ́nyẹ́ sọmọdé wà ní ẹni. wọ́n yìí sọ ọmọdé ìyẹn ń ṣeré débi ewu ó níbi tọ́jú orí òde bí yọ̀bá jẹ́ ojú. àbí grandpa ni wọ́n báyìí. ó wà ní àná. wa man yahtafir bi'ran. mo kẹ́yìn ìyá wa láti ọ̀gá girama pé. liyu'niya ghayrahu. tó bá sí pé ìdáná gbọ́ràn ni mo ti ṣe wáàsí púpọ̀ láyé àmọ́ kò lọ̀rọ̀ sí làwọn èèyàn kí ló ní ọ́nà àbíkọ́ gbà fún yẹn. nílé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yìnwó ẹ̀ jákè ànábì ń sàárẹ̀ àárẹ̀ tó pa náà ni o àyàwó rẹ̀ wá ń jà sí pé yàrá àwọn ní ìmọ̀ ọ̀sùn kálukú àṣẹ̀kọ́ obìnrin fẹ́ràn owó ẹ̀yin ò lè máa pa àwọn tá a fẹ́ tó pọ̀ ní ẹwà bí ẹ̀yin níyàwó kan ẹ̀ lè dá sí ọpọlọ kan lẹ́ni wọ́n sọ̀rọ̀ àwa tá a bá fẹ́ tí bá fẹ́ sọ̀rọ̀ lóde ẹ̀ gbọ́ ọ̀ ní pé tí n sọ ń gbà. wa man yahtafir bi'ran liyu'niya ghayrahu. àyàwó rẹ̀ wá ń jà sí pé aláàárẹ̀ ti ń kú lọ danseriki boni oṣù
àwọn apín yàrá tí ó máa sùn ọjọ́ kan nìkan tó bá dé yàrá eléyìí tó wà ní ẹ̀dákunjẹ́ olórun kan Àìṣà tó bá débi ẹ̀dákunjẹ́ olórun kan Àìṣà àyàwó ní kẹ́mìrẹ́ ó lè gùn ẹjẹ́ ayọ̀dá ẹ̀ kó máa sùn yàrá Àìṣà ká lọ́ mọ kí láràárọ̀ bí ẹ ti gbà fún un bí wọn ò panu pọ̀ wọn ò fara káàsà. ní ilé àná Muhammad Àìṣà wà fọ́ tọ́ lóru ó ní ta ló fẹ́ràn jù láyé ànábì ní àǹtí ìwọ mo fẹ́ràn jù ó ní wàmí náà rìjà tó bá sàwọn ọkùnrin kọ́ ó ní àbúkì bàbá rẹ̀ mo fẹ́ràn jù. ànábì tí wọ́n tó kó lára sàhábà yóò yọ ìtẹ́lẹ̀ tí ẹ bá kẹ́ ẹ bá yọ báyìí yóò máa daṣọ bó tán wọ́n ní kí ló dé ní àná mi ní ó fẹ́ ọmọ rẹ̀. ǹjẹ́ tí ànábì tó wá dá kẹ́kẹ́ lọ mọ̀ ẹ bọ́ lẹ́yìn òjè yẹn lọ ìgbà yà Àìṣà báyìí ló gborí lé báyìí tẹ́mi rẹ̀ fi mọ́ bó lọ wí dèrè. ومن يهتفر بإيران yóò ní iṣẹ́ rẹ ni ó mọ̀ ń parẹ́ ó sì máa yin lọ́rùn sáà máa jẹ yín àwọn ojì ẹ̀sìn náà ni ó kọ́ máa jẹ wọn lọ rà mí lónìí ṣe ẹ̀fẹ́ ẹ̀kí wáyà bọ̀ mùsùlùmí símẹ́ǹtì fọ́n sókè ọkùn ti jẹ láàárọ̀ àsínú àwẹ̀ bá. bọ́ọ̀sì ló bá ọmọ kóòkì tútù lé. ẹ̀yin ìyá wa èyí kí lákòórí ọ̀rọ̀ mi à ń jọ ń gbé ọ̀dẹ̀ ni à ń jọ ń gbàdúgbò à ń jọ ń gbé ìlú ẹja lọ gbà fúnra wa kò sẹ́ni tí ò ní lálùbáríkà à ń kàn kánjú ni ẹni tí ò ní gangan ọmọ rẹ ò ní àmọ́ ìyá tí ò rà mọ́tò ọmọ rẹ rà sọ́nà kó rọkọ̀ lónìí àbí àṣé ó yẹ kí o ní ìgbà fún ló pé tútọ̀ láti bá ṣí tẹ̀wọ̀n kì í rí rẹ̀ ní àgbàlagbà wọ́n mọ̀ dáká ni kò sí wojú wa rí ẹ lọ sùn tí bá pa màálù 40 nínú ọgbà mi oníṣùpá fàìsẹ ẹnìkan tí màá mójú ẹ sọ lẹ́sùn bàbá kí ló dé ìwà dúró táwọn olóko lẹ́yìn títí tún ọpọlọ ọmọ ọlọ́mọ ṣe tó náà ti dèyàn ńlá ìgbà fún ni nítorí eré bá dé wọn ò ní fọkàn sí irú wa náà wọn ó pè ǹjẹ́ lọ́mọ tó lè ṣe nǹkan báyìí mo ní o títọ̀ bolo wà lọ́mọ ṣe lọ wọ́n dà ní àwọn èyí dé dúró dásìkò yẹn ni. ومن يهتفر بإيران ntọ́tọ̀ ọmọ kí omi kan fẹ́ dà mí jẹ́ fẹ́ dalẹ̀ rú tútọ̀ wa ẹ̀yọ́ mi kò nù tí ó tẹ̀lé yín o bàbá lẹ́ sọ̀rọ̀ wọn láì dá èmi ò ní tẹ̀lé yín o torí àná ẹ jẹ́ ká mọ̀ ń bá yín lọ gbogbo tó tẹ̀lé rọ́njọ́ náà wọ́n dẹni ìgbàgbé nínú ayé ni. ليوقي غيره tó bọ́lá ẹ̀ tí kò ní láyé àwọn ọmọ kí o mo ti ní. سيدفع في البئر الذي هو حافر. bóò láti bọ́ ọmọ kí ẹni wí ẹ̀fọn tó bá bà léèyàn níta ló ṣe é pa ìtọ́ ti bà síyàn lábẹ́ ọgbọ̀n wòóràn ni tó bá ní kó pa ọ̀fọ̀ lábẹ́ olú ẹ̀ torí ẹ̀fọn ṣàgbákònù. ومن يهتفر بإيران ليوقي غيره. wá sí mi ẹlẹ́ẹ̀kejì. نعم. tarbiyatul awlad. njọ́ tẹ̀ máa rí tọrọ kọ́bọ̀ ẹ máa tọ́ ọmọ yín. njọ́ tẹ̀ àyà yín gba sálárì tí ó pọ̀ tí bàbá tó wà nínú náà rí tọrọ kọ́bọ̀ tí wọ́n bá ro òní mọ́ ẹni wọ́n fowó jayé tán ni. ìgbà tí wọ́n á dàgbà tí kálukú ti dá bó ti lóun ó dà kí ni wọ́n máa jẹ. ẹ̀ tẹ̀ wà níbí aṣọ kan òde kan ẹ̀ ń ṣera yín lọ́wọ́. nítorí tó lè bá ṣe lọ mọ́ ẹ̀ tọrọ lọ́wọ́ ọmọ ọlọ́mọ ẹ̀ ti tọ́ ọmọ yín kó yàn tọmọ yẹn bá fún yẹn ní 1,000 naira ó yá ju 1 million ọmọ ọlọ́mọ lọ tó ọmọ rẹ oògùn rẹ lọ ń jẹun tọmọ ọlọ́mọ yóò kára sùn ọ́ alẹ́ nu bọ̀lọ̀bọ̀lọ̀ sẹ́fẹ́ bí tí ń tí ò wúlò.
ẹ máa jẹ́ máa alájẹgúnrún bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ yẹn bá lóúnjẹ lọ́ọ̀bìnú kọ tọ̀tà rẹ̀ lẹ̀ tí ẹ bá dójú ibi oúnjẹ tá a rẹ̀ ó dùn lẹ́nu rẹ̀ àfi tẹ́ yóò bá pọ̀ kúlókù wọn ò tọ́ ọmọ mọ́lẹ̀ yìí o gbogbo ilé àkọ́kù tó wà ládùúgbò nísìn igbó ni igbó ọmọ kéèké ọmọ kéèké wọn tó ti ọmọ GSS 1 GSS 2 kò sí tí wọn máa mú nísìn mo wà níbi hospital wa níbẹ̀ yẹn lánàá ẹran kan ó wá kó wá rí ọmọ rẹ̀ ó sì bí wọn ibẹ̀ náà ló bí sí mo sì ní kí wọn má lè ẹfilẹ ẹ̀dá làwọn náà wọn ké wọn wọ ọmọ rẹ̀ ká ní sáré bìdàbìdàbìdà mo ní ẹwù ẹran tí ń wá ọmọ ká òbí ìsín ó béèrè ọmọ náà wọn bá àmọ́ wọlé wá sùn ẹwù àti ẹgọjẹ ẹranko lọ ẹran ń wá ọmọ rẹ̀ ká ẹran láì rí bó ṣe wá ké ọmọ rẹ̀ ti wá gbọ́ ọmọ náà wá dún ọmọ kékeré wọn wá fi tọmọ rẹ̀ wà ká ṣé ẹ wọ ọmọ ká mọ́ lónìí gbogbo ọmọ yín ọmọ gé ojú ilé fi ń gbé ẹ sẹ́sẹ̀ ọkùnrin sọbẹ́yìn tí wọ́n secondary school ten teach wọn ni ọmọléèwé ní ìsìn ọmọléèwé ọmọ tó wà bí bóyá bí SS1 wọ́n ti fẹ́ mọ ara mọ́tò tó gbòòrò school à ń gbọ́kọ̀ wá Allahu Akbar lọ wí. khayru ma warratha rijalu bani àti mọ́yì ẹ̀ṣọ́ fún mẹ́ni ẹ̀ẹ́kan mẹ́lú ni. salihu wa husnu thana'i. ó tó ṣẹlẹ̀ sí mi ni discipline pọ̀ fún dáàdi tèmi lọ́dún tí mo kọ́ kan àga láyé mo gbọ́lódé lọ Zamfara mo wá ṣe wá sí káàkiri gbogbo olú mo wá rówó mo bá ka àga amúnikọ́fẹ́ ọ̀fọ́sù tó da aláàjì ìwájú wọnú lé mi tó mọ mẹni tó bí mi wọ́n adijọ́ àwọn ọ̀tẹ̀ ọkọ̀ sálámù náà wọ́n sì dẹ́kun ní tó àga yìí mà fáyìn ǹdẹ̀ sọ̀rọ̀ jákè ló bá dé lọ́rẹ́ wa kábàdà ìwọ fẹ́ sọ pé ọ̀nìyàwó ọmọ tó fẹ́ ṣe ọ̀ lágàlè máa kó àgà yìí lọ orí mi mọ ìlú jáde ọ̀rẹ́ ọlọ́mọ yẹn bí wọ́n ṣe bùn ọ̀rẹ́ wọn lágàlè lọ. òun wá tó gbọdọ̀ síjú òkè máṣá. àbíjọ́ mo dá aṣọ tí mo kọ́ kó sẹ́sí aṣọ àfà tí n ti múra pọ́dún kọ̀tùnlá agbádá ńlá gàǹgàrà wọn ti ra aṣọ náà lọ́dún náà ní gàǹgàrà tábà kọjá gìwá tá a kọjá sáwọn yorùbá gàǹgàrà ní wọn bá mi kó sẹ́sí wọ́n sì lọ́wọ́ lẹ́kàn nílé kìló kọ́lé alájí náà jẹ́ yàsí ilé akọ́bí àfàǹbá dé àwọn asọ̀rọ̀ sọ̀rọ̀ àbá àlàwájá wá àfà bá dáhùn asọ̀rọ̀ tó lọ́kọ̀ wá bàtà tó bá mú tọ́ra kó sí dáadáa àti fìlà wọ́n ni mo ti dára lónìí àfà ọmọkùnrin olùfà àlùbáríkà sí ìkàwọ́ jẹ́ ìyàwó ọmọ rẹ̀ kì í ṣe pé wọ́n ní ká wọ́n wọ éèjì níjọ́ yẹn pé kíní ẹ̀ ti fẹ́ pọ̀ jù mí lọ wọ́n wáyé ti rẹ́gúlétì ayé mi torí mo tètè láwọ́ àsìkí púpọ̀ olùmọ̀jà fún ìparí ayé. àmín. khayru ma warratha rijalu bani. gbẹ́lú ìdílé mi ní pé káì ọ̀gbọ́dọ̀ ṣe yẹn hàn lọ báyà yẹ̀wò sílà ẹ wo ẹja ọmọ yìí o ọmọ yìí alẹ́pẹ́ yóò pẹ́ kó yá o adúlé yóò yá kó pẹ́ o àṣẹ yóò yá wọn. ẹ̀ ń wo ọmọ níran ọmọ yìí lo fóònù tó lé 250,000 ọ̀pá yóò pé yéé èmi ìyá rẹ̀ tó lò ó náà wà ní bá gbèsè lé wọ́n ń kí ara Kaduna ara ọ̀run náà ń kí onukọ mo bá ń gbé sí náà gbèsè ṣé ẹ ti rí mi àṣẹ sínú tán ni ìyá ẹnìkan ló lò tó ìrà yín ìwọ ìyá rẹ ló padà wá lò
mẹ́sẹ̀jì mi ò ní nìyẹn ẹ wá ń ṣèpàdé àwọn ìyá ọmọ olè ẹ ń bọ́ ọmọ yín wọjú lé olóògùn ká torí pé ẹ fẹ́ jalè ọmọ JSS ọ̀gá ò lè bọ́ ọmọ iléèwé wí mọ́ tó bá sọ tó le jù nísìn ó sọ fún un pé á jẹjú ẹ̀ wọ́n tún ti fọkàn pẹ̀ níbi táwọn ti rí àwọn ọ̀gá wa níjọ́ bàbá á gbére ni ìtàn ọlọ́fà grammar school tá a bá ti dé ojú pópó tá a bá kọ́ lu agbá àkọ́kọ́ báyìí ìwé tá a bá dì lẹ́gbẹ̀ẹ́ báyìí wọn ò gbọ́dọ̀ lu ẹ̀kejì báwọn lọ́nà gbọ́ eré ọmọ sọ́ọ̀sì ni pé kí ni wọ́n ń lù èlò sálárì àwọn teachers wọ̀nyẹn yes somebody ti condemn sálárì yìí ní ìsìn ẹgbàgbé ẹ̀ ọmọ tẹ́ ń kọ́ tí kàn fi ń ṣe yẹ̀yẹ́ tí ń tẹ fóònù lábẹ́ síkẹ́ẹ̀tì. خير ما ورث الرجال بنيهم. àgọ́ tí student mi ń lò tó dé wá school yẹn ó tó wọ ọdún kan jíjà rẹ̀ ṣíṣe rẹ̀ náà ṣe débẹ̀ o kò sófin mọ́ kò sófin bàtà wà ní school tàbá mú uniform fún abá ìwọ tí kọ́lọ̀ ṣòkòtò rẹ báyìí lè yàtọ̀ sí ti tó blue ju ti ẹgbẹ́ lọ wọ́n bọ́ lórí assembly ni ìgbà yẹn bàbá tó máa ń nà wá ilé ọba dòkè ló gbé army ní school wa gbà army ó ga tó kéré canopy ọ̀ lè jẹ mẹ́ta rẹ kò mú pẹ̀lú ẹnu mẹ́fà sí ni school ló kalẹ̀ gbá pé máa bá discipline wọn sáàmì àwọn ọ̀gá náà lè lu ọmọ school mọ́ wọ́n ti ń bàgé pẹ̀lú fóònù ẹ̀ mo láìkì fóònù yìí bàbá yẹn wá kàn ọ̀gá but iṣẹ́ yín mi gbọ́dọ̀ fèlè ẹ̀ o oògùn tí náà tó yín jẹ mọ́ ìrànjú máa yí ọmọ tí ò tí ì lálùbáríkà ìran ọmọ poli àwọn ọmọ ND tí wọ́n parí ND tí wọ́n lọ ra fẹ́ǹsà àwọn àtò wọn àtànà rẹ lẹ̀ àwọn káàkiri gbé wọn yín pa àmúlẹ̀ àbáyé fẹ́ parẹ́ ni ẹ ọlọ́mọ gbà wá bí kìíní ṣe ń ṣe jìjì ń jọ́nà nígboro àwọn lọ ra ọtí ìgò kan 150,000 àwọn tù ṣe àwọn làbá ọjọ́ mẹ́ta sí náà fi ṣe bẹ́ẹ̀ èyí ó làágùn lówó kó rán báwọn ṣé mi lè náwó àṣẹ báwọn lẹ́mi tí ń làágùn omi ní bàrà àdìgí tó pawó lóde. kéwé tó di tó ṣe mú ẹ̀mọ́ igbó tẹ̀yìn ọrùn ṣé wàá lè náwó náà kùnà gbogbo ọmọ tẹ́yìn ṣiṣẹ́ ládàradà wọn yìí òbí ló bà ayé wọn jẹ́ àtàwọn ọ̀gá wọn ó dúró níkẹ́ tí màá fẹ́ ṣe pírójẹ́tì báyìí wọ́n lè yan ọmọ ẹ̀wá ẹja àjọsí o àṣírí la nídìí láyé o ẹnu ọmọ wọn ti fẹ̀ ara wọn ti fẹ̀ ojú wọn fẹ̀ abẹ́ wọn fẹ̀ bọ́n wọn ti jèrè wọn tíútà ẹ tírẹ̀nà ọmọ yín dáadáa ẹ kọjú sí mi ẹkún tó bá yẹ kọ́ ọmọ jí ó sùn ẹ jí ó dá sùn tí èèyàn bá jí ó dá sùn gbogbo ayé ní ò bá sùn. ọyọ wa bá mi kẹ wọn ní bọ́sí lọ́kọ̀ tó ọmọ rẹ kankan ọmọ kọ wà mo lé mi ní ìwájú bàbá mi. èmi àbí tí mo kún tí bàbá mi ni Ọlọ́run sì rà fún mi. àtòrí pa fẹ́ bí mi káwá yọ abẹ́lé ọmọ lọ́wọ́ kó mọ fi ṣe kó wọn bá sunkún èwo láì bí mi tó bá fà yín tú. àwọn òpè kù ọ ní afọ́dù ẹ lábẹ́ ẹ̀kọ́ tà. kó sunkún ẹ̀kọ́ la lè fún ọmọ ọba àná 20 billion lórí ẹ̀kọ́ ọ̀ wéṣì ẹ̀ àmọ́ lónìí wọn ò náwó lórí ẹ̀kọ́ mọ́ tútọ̀ ẹ̀ka yìí mo fọlọ́ bẹ̀yìn o ọmọ ọdún kan fẹ́ ṣe báde ká máa sọ òfò lẹ́nu kálukú ṣe o báde fọmọ ọdún kan ọmọ tí ò tí ì mú ọkọ ara rẹ tí ò mọ irú ayé tó ń wò gbé òtún ẹ̀ka máa bẹ̀ náà yóò dáa ni kò dáa ẹ̀rọ àṣebáde fọmọ ọdún kan ọmọ ọdún méjì ẹ̀ ló tẹ bẹ́ẹ̀ sí rẹ́gẹ́dẹ́ báàlù ayé wa dáa tó ẹ̀ ń jẹ gbèsè ṣe báde sẹ́ni jẹ gbèsè sanwó skul. ẹjọ́ sí mo ní bá sọ̀rọ̀ lọ àwọn òbí yìí abẹ́ bá sọ̀rọ̀
most especially ẹ̀yin obìnrin jẹ́nu ká ọmọ mọ́ wàhálà yín pọ̀ ọmọbìnrin tí ò tí ì jọmọ ọdún méjì lọ ẹ wá lọ di irun ọjọ́ mẹ́ta fún ọmọ fún wa pé mọ́mí ẹ fẹ́ dà mí lórí orí nǹkan mi orí mi fẹ́ fọ́ ó wá délé kò lè sùn ẹ wá ń bá gbé fáànù sórí oge tẹ ẹ kọ́ látọmọ ọdún kan yìí bóò ni ó sì tó bá dàgbà tó bá ra àwọn alákọ̀wé gidi ṣé ìyá ọgbà báyìí àwọn alákọ̀wé gidi gbogbo tọmọ fìmọ̀wé ni wọ́n rà abc wọ́n rà akíní tẹ́ wọ́n ta kékeré ayò wọ́n á dàrú wọ́n á kọ́ àwọn òtò wọ́n dà 1 2 3 4 wọ́n dàrú abc rẹ wà ẹ̀rà yín wálé rì yóò dáa fún obìnrin tó sọ bá àfi ìbọn ọmọ rẹ dádì ẹ̀ṣìtì gàǹdà ọ̀kẹ́yọ̀ ní màá di crazy ọmọ nu yóò pa ló sọ ọ́ has to be daddy or what gbọ́n tí n sọ ẹ̀kọ́ gbogbo tí wọ́n fẹ́ jẹ́ nkéré níbi táyé ti dáadé nísìnyí nkéré ó ti di nǹkan ẹ̀kọ́ gbogbo tó máa lè fi ṣeré tí ó fi mọ ìwé ó wà wọ́n ti ṣe ó ní ẹ máa rà wálé Kùránì tí wọ́n máa gbọ́ wọ́n ti ṣe sínú CD ẹ kọ́kọ́ pèlè lásùbà kódà bí wọ́n tí ì kéwòde wọ́n máa ha ń tẹ́tọ́ bá kéwòde bẹ́ẹ̀ yóò lè rọrùn irọ́ fíìmù òsì lẹ́ngbèsì bìtẹ́ tí wọ́n ní òwò nínú sípù ọmọ yín ọkùnrin àti obìnrin wọn ti ń fara wọn láyà nísìn blue film gbogbo fíìmù òsì ǹjẹ́ wò ní dánwò ẹ wá lọ́mọ ní discipline mọ́ gbọ́dọ̀ mọ́ ti lẹ́kọ̀ọ́ bàbá ti yàgò lẹ́kọ̀ọ́ wọ́n sì wá interview mi wọlé ẹ̀ tí ì rí ń pa ẹ̀tọ́dún mẹ́wàá ó dé ògidì wèrè tí ì jáde gbogbo ọmọ wẹrẹ ẹ̀sìn tẹ́ mú kú mu wèrè náà fẹ́ yà lọ́jọ́ alẹ́ ọmọ tó ní sí ìdàwọ̀ níbi kẹ́tọ́ ìyá dìgbòlugi ọmọ mi kan bẹ tí mo ní wọn lọ gbé wá kò gbọdọ̀ dé gbòòrò tí ì dàgbà kò jọ ọmọ ọdún mẹ́rin lọ ní bá ń fa sìgá ládùúgbò wa mẹ́yìn ládùúgbò wa màmá rẹ wá ń sunkún àwọn atú àpò rẹ wọ́n tún báyìí tí ó ti mọ̀ ó ti rògbò mu wọ́n misbehave mo àtọ̀rọ̀ lọ́dọ̀ ya àti bàbá rẹ̀ mo ní ẹ̀bùn mi lọ́mọ yìí ó wà nínú ọgbà mẹ́tí mo sẹ̀kọ́ndẹ̀ síbẹ̀ mo ní onídé gbòòrò tí ì dàgbà n ta lè ṣe fún ìyá àti bàbá rẹ̀ nù ọmọ ọdún tí ò ti pọ̀ ọmọ ọdún 4 5 títí ń fa gbó tí ń fa sìgá tí ẹfọdún 10 kún yóò ti di mọ́gàjí ń bẹ yóò dà fún ìdè. àwùjọ tọmọ bá ń gbé yóò determine life tí ó lò tẹ ẹ bá ní ọmọ tí ń gbà àwùjọ yín tẹ ń gbà gbolé tọ́lá ti gbà tí ń ta àgbàràgà létí ilé yín ẹ ti mọ́ ọmọ yín lọ bòmíì àbí kẹ́kọ̀ọ́ kú òun bẹ́ẹ̀ yóò dàgbà sọ́wọ́ àwọn olórí ibú èèyàn torí àwọn ọmọ rẹ ní sìgá yóò sì mú wò à ń ṣe wá sí níjó nínú Ramadan Ifá ìkànnì ọmọ tó tòkó níbi ẹsẹ̀ mi ọmọ gbogbo tata mẹ́ta mẹ́ni òbí ó sì já ẹ ní ó sì fi ń fa sìgá ọmọ kéékèèké wá ṣẹ́jú sáfà ẹ̀dí pẹ̀lú ẹ̀ àwọn akànṣe gbàgbà ọmọ kékeré nítorí tí ẹ ń ṣe níbi tó ti wá ní ń ṣe ó ti kẹfẹ́ súnmọ́ra yín tí yàrá yín ò bá pọ̀ ẹran kan ń ṣẹ́ jáde èyí tó rọjú kankan tí ó sùn ẹ̀yà wa tẹ́ sì sí. àwọn tí yìí ń bá ànábì síbi ni. khayru ma warratha rijalu baniya. àwọn ọ̀rẹ́ tí wọ́n wá láti kú nìyẹn. adamu salihan wa hasnu thana'i. tẹ́ ẹ bá ń gbọ́ istijaba bàbá tó ní mú òlu ẹ̀ lórí 1500 lẹ́kọ̀ọ́ tẹ̀ ń wò lórí íńtánẹ́ẹ̀tì yẹn àwọn ló wọlé. wa khayru. tó ní mo gbé mọ́rúwá fáwọn èèyàn mọ́rúwá 5000 ní Lagos State nìkan àwọn ló wọlé. mina dananiri wal awra. ẹ̀sìn. kìfì
يوم شدة ورخاء tí a bá ń wá yẹn bọ̀ ó tó kí n tó ní wọn jòkó lé àbí ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ fún kálukú níwọ̀ rẹ̀ ìwọ̀ ni mo wá ẹ wá bínú ara ọmọ kí omi ló bímọ. وخير من الدنانير والأوراق في يوم شدة ورخاء. tí láyò dá yín lóhùn mo rí bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbádùn àtẹ̀gùn àbẹ̀gì àwọn torí àwọn ọ̀gá wa tí wọ́n fi skul lẹ̀ wọ́n ti da iléèwé lẹ̀ dókítọ̀ onínàsì yẹn wọlé ká mọ́tò ní kán ọ lọ́lẹ̀ bíbá ẹsẹ̀ gbájẹ́ Bàṣírì wá jẹ́ ọmọ gidi gbogbo iléèwé wa kú lónìí àwọn principals ni wọ́n kú ẹ̀ àwọn teachers ni wọ́n kú ẹ̀ àwọn staffs ni wọ́n kú ẹ̀ nítorí ẹnìkan tó ní ìwà èmi náà ti máa jáde ní àwọn ìwà yẹn ló gbé mi jáde tó ń gbé tá a jẹ ní Ọlọ́run ti parí ẹ̀ bí tá a wà náà ló ti máa bá wa yóò máa wọlé yóò máa jáde a sì máa wojú fóònù àmọ́ rẹ́rìn pẹ̀lú ògùn Ọlọ́run. وخير من الدنانير والأوراق. bàbá n tí ń sọ tẹ́ fi dé ó ní wọn ò tọ́ ọmọ mọ́ lónìí àwọn èèyàn ti bà tọmọ jẹ́ ẹkún tó bá yẹ kọ́ ọmọ sùn ẹjọ́ dá sùn o bẹ́ẹ̀ bá jẹ́ ó dá sùn o bá yín ló bá sùn o. then ọlá tí o bá ti yẹ kọ́ ọmọ ẹ má jẹ́ o mọ̀ ẹ má jẹ́ o mọ̀ o tó bá àmọ́ yóò kanjú kú yín. àwọn ọmọ tí wọ́n wà ní under age ọmọ tí ó ti kọjá bí 15 years ẹ̀ ń gbọ́kọ̀ fún kó máa gbé sí káàkiri yóò wà ní tó bá di tèmi gan kí ni yóò ṣẹlẹ̀ ẹ jẹ́ àpá bàbá ẹ̀. bí yorùbá sì níyàwó méjì àgbákò ni tọmọ rẹ báyìí dàgbà wọn àti àlókàn sí mítìn ni bàbá yín ti ń pẹ́ ẹ jẹ́ àyànjú ẹ̀. lórí ogún ni ní tóbìnrin ò gbọ́dọ̀ mọ̀ pa kámẹ́rà rẹ kí n kàn sọ fún wa ní ìfẹ́ kẹgbẹ́. kódà níbi tí mi ṣe ayé dé n ò rí sàṣọ ìyàwó mi rí láyé pé ibi tí wọ́n ṣe bẹ́ẹ̀ sí mi n ò rí oúnjẹ tí mo ti wà láìtàlá n ò fẹ́ mọ̀ n pa sáàfù mi ló ń jẹ sàlámà dínkùn mo ṣe máa wọ ṣe mọ iye jájá yẹn jẹ kí kílò ló pa mí obìnrin yóò jẹ ju ọlọ́bọ̀ fẹ́ wọkọ̀ bí ń dáná lọ́wọ́ yóò ti jẹjà mẹ́rin níbi ìtọ́wò ọkàn kú dànù ni ó bẹ́ tà kó máa fún ọlọ́kọ̀ kankan máa jí bó lọ wí. وخير من الدنانير والأوراق. èmi ò lọ́wọ́ tó lè dá tó àjẹ ayé tóbìnrin wàláhì ó máa tó sì fún ọ. ọyọ àfihàn pé máa jáyé rẹ lọ àmọ́ ọkùnrin nísìnyí ẹ̀ ń lo joint account pẹ̀lú obìnrin ẹ̀ kú dànù. alákọ̀ọ́yẹ wọn tún wò kọ́rí ṣẹ̀rí àníká fóbìnrin nìkan ni wàlá àyà tí ẹ ké láàárọ̀ wàlá tàbísọ́tì akúnlẹ̀ bọ́sítì wọn náà gbọdọ̀ túra lẹ̀ yẹn pé bí mo ṣe tó fóbìnrin ni tó bá ti lè tọ́ ọkùnrin ọ̀wọ́ bí igi ni ẹnu rẹ búrúbúrú wọn náà fẹ́ gba owó cooperative wa sọ fún ìyàwó rẹ̀ tó náà ní ẹgbàá ọ̀la ní ó bẹ̀rẹ̀ rẹ̀ yóò nà bí owó nù. ẹ̀rọ alẹ̀ tán nù yóò sì bá dókítà di ẹgbà 150 ẹ̀pẹ́ méjì dédé wọ́n ní ká tọ́jú obìnrin wọn ní ká sọ wọ́n dọ́lọ́hùn gbogbo tẹ̀lé bí ò lè ṣẹlẹ̀ náà kò kàrà ṣẹlẹ̀ lọ́fà yìí ọkọ tó ní kó wá kidnap kéèsì tó wà ní lọ́wọ́lọ́wọ́ lọ́fà nù torí kó fẹ́ gbowó lọ́wọ́ ìyàwó ẹ̀ ó wà ní kó wá jíǹde nílẹ̀ lọ́fà yìí níyàwó tí ń dáṣọ fún ọ tó kọ́lé lé ọ lórí àṣekóbìnrin tó wá ta ọjà kan tó ní kìmí ó wá ní kó wá gbèrú kan náà ìyàwó kan náà ọ náà àṣírí wá tú ṣe tọkùnrin fi lè ṣe yẹn obìnrin ò lè ṣe obìnrin tó ní ẹ sáà ti kalẹ̀kùn lẹ́ẹ̀mẹ́ta ọmọ pẹ́yìn lẹ́ déhùn mo dọwọ́ yín mọ̀ èmi gan ní ìsìlẹ̀kùn ẹ sáà fọmi létí kẹ́ páàkì mi olùsíwà náà kan ẹnìlágẹmí ló bẹ̀ bọ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ ọmọ ni ẹ tọ́ ẹ sì tọ́jú ìyàwó yín
àmọ́ ẹ tọ́jú ọmọ tààrà torí bílẹ̀ bá dàrú ọmọ ní òkú ẹ gbàgbé ẹ o ọlọ́run mẹ́fà kọ̀ọ̀kan nísìnyí o tó bá rí ibi tó tutù o ẹ mo ti lògbò sí bẹ́ẹ̀ o èyí tí wọ́n lògbò lọ́dọ̀ ẹlòmí ẹ̀lẹ́ ní o ẹ yóò dà fún ọ bó lọ wí tó yẹ. wa khayran mina dananiri wal ayra. ọmọ mi ni. fi yawmin ọmọ mi ni. shiddatin wa rakhain. àbẹ́ ìmọ̀ tí ń ṣẹlẹ̀ ni ẹ tọ́mọ rẹ ti wà ní ọkọ tọ́mọ rẹ ti bímọ ọlọ́kùnrin wọ́n sì tún yàwó ṣe tí o gba ó tún wá já fúláwà lọ. ẹ mà sí nígbà tó mà ti omi lójúmọ́ nísìnyí ẹ gbàgbé ẹ o ìjà ni mo lò ta ni ó fi àlòpàtì gan lẹ̀lẹ̀ níbòmí o ní ẹ̀lẹ̀ tààrà ẹ̀lẹ̀ tí ń kán tó tó wọ́n pọ̀ tirẹ̀ nísìnyí ẹ̀fà wọ́n gbọ́dọ̀ nínú mẹ́ta yòyòyòyòyòyò. Dadi Muji mo lọ wí. Tilika tafuna wa dina wa ajru salihu. Tútọ̀ mo fẹ́ sọ súnà. Bàbá fẹ́ sọ súnà.